tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúmi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò ti dùn níbẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ mà tún kú ìrọ̀lẹ́ o, ẹ tún káàbọ̀ sórí ètò àyọkà. Dayọ̀ Agboola rédíò TV yìí náà lẹ́wà o. Ẹ má ṣí kúrò níbẹ̀, èmi á ní ẹ máa wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká jọ gbádùn ètò àyọkà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wa pé níjẹjọ, a ti múwé mi o, ojú rí o ní àkọ́rí ìwé tá a mú. Mo sọ fún yín wípé alàgbà Kọ́lá Òní àwọn ni wọ́n kọ ìwé yìí o, ojú rí oníwé mi tá a mú. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ yín náà ní o, ọmọ wọn nílùú Gbọ̀ngàn, ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lè ti jàre olóò nígbà tó lóun bá mọ ibi tó fẹ́ fi nǹkan sí. Kí ṣẹ́jọ́ olè náà olóhùn ló careless. Èmi á ní èmi lọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, àǹtí yín, màmá yín. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ ní Dayọ̀ Agboola rédíò TV lórí ètò àyọkà yín náà ní ọjọ́jọ́ Àlàmísì táwọn olóyìnbó pè ní Thursday. Ẹ ṣé ẹ kú ìfẹ́ o. Jẹ́ kí n sáré lu àwọn tí wọ́n wọ orí ètò tí mo ti rí lọ́wọ́lọ́wọ́ ìlọ́gọ̀ ẹnu. Àríyọ̀ Ìbíyẹmí, Yẹmí mo rí ẹ o. Alàgbà Mr. Taiwo mo rí ẹ̀yin náà, ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Àjàgà Olúdáre John, ẹ ṣé ẹ kú ìfẹ́. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí mi ò rí náà torí kíní yẹn ti ń sáré lọ ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ kú ìkàlẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa gbọ́ ètò wa lọ. Tẹ́ bá gbàgbé níbi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó lọ, níbi tí Ògúngbèmí tó ti rí i pé wọ́n ti pa ọ̀rẹ́ Ògúngbèmí. Ìyàwó Ògúngbèmí náà dẹ̀ rí i pé wọ́n ti pa ọ̀rẹ́ ọkọ òun. Ibi tí ìyàwó Ògúngbèmí ti sáré wọlé tó ní kóun sáré sọ fún ọkọ rẹ̀, ibẹ̀ láti dánu dúró níjẹjọ o. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ní orí kejì, ikú ọmọ nípa ìtàlẹ̀. Ó ní àkọlé orí kejì ikú ọmọ nípa ìtàlẹ̀, níbi tí ìyàwó Ògúngbèmí ti sáré wọlé tó ti fẹ́ ròyìn nǹkan tí ojú ẹ̀ rí lójú ọ̀nà bó ṣe bá òkú ọ̀rẹ́ ọkọ rẹ̀ pàdé tí kò mọ̀ pé ọkọ òun náà ti mọ̀. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká máa gbádùn rẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀. Ìyàwó Ògúngbèmí sáré wọlé, ó ní ọ̀ràn ti bẹ́ o, kùtùkù ti hu, ṣàǹgbá ti fọ́, orí mi o, ogun wọ̀lú. Wọ́n ti pa ọ̀rẹ́ yín sí Bódìjà o, wọ́n ti pa Ògún àjọbọ o. Ayé o, tẹ́ ẹ bá rí báyìí ẹ̀rù ènìyàn ó bà yín. Ipá ìyá ni wọ́n pa bí a ṣe dùn mọ́ la wà yìí o. Ẹ wá wo ìfun èèyàn, àgbẹ̀dú, kíndìnrín, mọ́rógó. Wọ́n ní àwọn ọdẹ òru ló ṣàpá lánàá. Wọ́n ní ilé onílé ló ń kó lọ́wọ́ ní ọwọ́ pálábá bá ségi. Ìjàmbá bá ṣolè ní onílé bá tají. Wọ́n tiẹ̀ ló ti yín wọ́n ní ó ti yín bàbá onílé lọ́rùn kí àwọn ọdẹ òru tó ṣùbò. Ògúngbèmí kò lè dùn pọ́bọ́, ó rọ dúndún. Ọ̀rọ̀ òdùn lẹ́nu ìyá olè nìkan kọ́, ọ̀rọ̀ olè dùn lẹ́nu ọ̀rẹ́ olè náà. Ara Ògúngbèmí kò tí ọ̀, ojú gbà tí ó rọra jáde tú. Ṣé ọ̀rọ̀ mi ò lè sí ni? Tó bá jẹ́ pé òkú rẹ̀ lẹ́ ń lọ wò, ẹ má sọ pé ẹ mọ̀ o.
a lè pè lówó kó láró nínú. Ẹnìkan là á fàìsùnwọ̀n fún, n ò lè ṣe ó pọ̀ ọ̀sán gangan o. Ògúngbèmí kò ṣòpò dáhùn, orúkọ tí a sọ ọmọ ẹni inú ẹni ní gbé. Ó jáde bọ́ sí títì, ó wọ mọ́tò yunifásítì Ìbàdàn, ó sọ ní agbowó. Kọ́sọ́ ló ṣe níbi ilé ńlá tí àwọn òyìnbó tó máa ń ṣe títì ń gbé. Gbogbo inú ilé ọ̀hún mọ́ tónítóní, gbogbo ẹ̀gbẹ́ ògiri ibẹ̀ ló ń dán gbinrin-gbinrin. Ẹ̀rọ amúlétutù ń ṣiṣẹ́ lọ́tùn lósì, gbogbo bẹ̀ ló tutù níní bí ilé ẹja. Ibi tí ó ti ń wò kéékèèké kiri báyìí ni ọkùnrin kan báyìí ti wọlé bá a. Ọkùnrin náà ọ̀kan nínú àwọn agbófinró ibẹ̀ ni. Ó sì gbọ̀nlẹ̀ lọ́kùnrin, ó dì hàn, ó sì wọ bàtà kòbìtà bíi ti sọ́jà. Ó fi kóńdó dúdú kan há ibi ìgbànú rẹ̀. Ẹ ǹlẹ́ o ọ̀gá, ibo lẹ́yìn gbà wọlé náà ó jàre. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣe wá ya alákòóbá báyìí gan. Ẹ fẹ́ gba ìjẹ lẹ́nu mi ni. Ẹ fẹ́ sọ pé ẹ kò rí èèyàn níta, àbí ẹnu ń dùn yín ni. Ẹ lè béèrè ẹni tí ẹ fẹ́ rí lọ́wọ́ wa. Bí ìyàlá bá gbé ni sánlẹ̀, kékeré a máa gorí ẹni. Ẹni àbátà ká fi ra àtùpà tó ní òun àjítanáwò lóru, gbogbo ọ̀yà nípe ara rẹ̀ ló dùn. Eléyìí náà sọ ara rẹ̀ di gidi bíi èlùbọ́ Ọ̀yọ́ sí ọ̀gọ̀dọ̀. Ẹ má bínú sà, àwọn ọ̀gá ni mo béèrè. Èwo nínú wọn? Èyíkéyìí ni, iṣẹ́ ni mò ń wá. Ohun tí ẹ bá ti sọ nìyẹn. Ibo lẹ wá ti fi orúkọ sí tẹ́lẹ̀ tí ẹ̀ ń jẹ́ Lámbòròkì? Ẹ fi ẹ̀tẹ̀ sílẹ̀, ẹ̀ ń padà pálàpá. Irú iṣẹ́ wo? Iṣẹ́kíṣẹ́ ni. Ìwé mélòó lẹ kà? Mi ò jáde ìwé 6 o. A kì í fúyẹ́ ká pé awúwo. Bí ènìyàn kò bá tú àṣírí rẹ̀, kò ní rí ẹni bá bò ó. O ò jáde ìwé 6. O kò lè ríṣẹ́ gidi kan ṣe níbí o. Gbogbo àwọn tí orí tí wọ́n ń ṣiṣẹ́ níbí ló kàwé gidi. Wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́, wọ́n gbàwó bọ̀, wọ́n yanrantí, wọ́n fi gbọ̀rọ̀ jẹ̀ka. Kànrán àwa síkírọ́rìtì ni o, kò sí àṣàdànù nínú wa. Bí mo ṣe wá ń wò ọ́ yìí, iṣẹ́ ẹgbẹ́ níhìn fà lọ́hùn-ún ni wọ́n lè gbà ọ́ fún. Kí o máa bá wọn ru pọnpọ́n tàbí kí o máa bá wọn kó èérún ike sínú ẹ̀rọ tó ń lọ ní mọ̀lété. Ó jẹ́ bó ṣe jẹ́ o. Ògúngbèmí ronú lọ gbárí. Bí èló ni àwọn tí ń ṣiṣẹ́ ní mọ̀lété ń gbà rí? Èmi ò mọ̀ o, ṣùgbọ́n $50 ń bẹ níbẹ̀ lóṣù. Ọlọ́gọ́ta, bí èèyàn bá ti lè ṣiṣẹ́ sí ni, wọ́kà yìí tì ní. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Ó rẹ́rìn-ín. Ògúngbèmí gba àdírẹ́sì lọ́wọ́ ọkùnrin ọ̀hún. Ó rí i pé òun mọ̀lété lọ́jọ́ náà gan. Ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ kejì nígbà tí wọ́n tú ọwọ́ rẹ̀ tán. Gbogbo nǹkan rọrùn ju bí Ògúngbèmí ti rò lọ. $60 ni wọ́n fi bẹ̀rẹ̀ fún. Ìdí ẹ̀rọ tó ń gé ìwé ni wọ́n fi sí. Nígbà tí oṣù àkọ́kọ́ parí báyìí, tí Ògúngbèmí tẹ́wọ́ gba owó oṣù rẹ̀, inú rẹ̀ dùn kọjá àlà. Bí ènìyàn bá gẹṣin nínú rẹ̀, kò lè kọsẹ̀. Kíá ló lọ sílé. Ó ka $60 ṣáńgílítì lé ìyàwó rẹ̀ lọ́wọ́. Fún gbogbo oṣù yìí o, ebi ò gbọ́dọ̀ pa àwọn ọmọ mi. Èmi náà ó máa fi ìyókù wọ ọkọ̀ lọ ibi iṣẹ́. Tó bá di oṣù tí ń bọ̀, ká ra aṣọ sára. Ọjọ́ kan òjò ó borí ẹgbẹ̀rún ọ̀dá. Ara ti ń tu tẹrú tọmọ nílé Ògúngbèmí. Kí lálá ó tún tó lù. Ṣé orí burúkú kì í jẹ́ kí àgùntàn wúwo? Èèyàn tí kò bá tíì lórí àṣeyọrí, bó mu omi lásán yóò há léyín. Bí ọ̀gẹ̀dẹ̀ bá ti dé orí àkáyín, bíi eegun ní rí. Ọjọ́ tí oṣù kẹrin tí Ògúngbèmí ti ń bá àwọn òyìnbó tí ń tẹ̀wé ní mọ̀lété ṣiṣẹ́ parí gan ni ó kó tiẹ̀. Kí ó tó di ìgbà yìí gan ni ó ti rí ewu tí ń bẹ níbi iṣẹ́ rẹ̀ ọ̀hún.
àwọn òyìnbó kì í fi èèyàn lọ́kàn balẹ̀. Iṣẹ́ àṣekúdórógbó ni bí aago. Ohun tí ó bà lẹ́rù tẹ́lẹ̀ ni pé kí àìsàn má lọ gbé òun lulẹ̀ lójijì. Ìdí ni pé àìmọye èèyàn tí ó ń ṣiṣẹ́ níbẹ̀ tí kò dà pé ní àìsàn ti rán lọ sọ́run ọ̀sán gangan. Òyìnbó kò kúkú ní sọ ju sọ́rí lọ. Ẹ̀rù àárẹ̀ báyìí ló ń bà á, ṣùgbọ́n ibi tí ó fojú sí ọ̀nà ògbà ibẹ̀ o. Ọjọ́ burúkú èṣù gbomi mu ní ọjọ́ yìí kù ọ̀la. Ògúngbèmí làálàá kan. Ó rí ara rẹ̀ nínú òjò. Òjò pa á, etí rẹ̀ fẹ́rẹ̀ di lójú ran. Ó mọ̀ pé àlá burúkú nìyí. Ó mọ̀ pé ọ̀rọ̀ ẹkún àti òṣè yóò ṣẹlẹ̀ nílé òun láìpẹ́, ṣùgbọ́n kò mọ ọ̀gangan ibi tí yóò gbà yọ gan. Kò sì rán kàn sí ibi iṣẹ́ rẹ̀ rárá. Nígbà tó jí tó rọ̀ àlá òun fún ìyàwó rẹ̀, eléyìí ní kò gbọ́dọ̀ lọ ibi iṣẹ́ lọ́jọ́ náà. Ògúngbèmí kọ̀. Bí àbí o kò mọ̀ pé àwọn ẹranko ni mò ń bá ṣiṣẹ́ ni. Bó o bá paṣẹ òyìnbó jẹ lọ́jọ́ kan, ó tọ́nù ìjẹ́bọ́. Gbogbo rẹ̀ ò sì dùn. Kò dùn èmi bíi ti àwọn ọmọ, torí ọmọ ni mo fi ń ṣiṣẹ́. Àwa lè fi ebi mọ́nú ní tiwa. Àwọn ọmọ ọlọ́mọ ń kọ́ ní tiwọn. Dandan lowó orí, túláàsì láṣọ ìbora. Jẹ́ kí n lọ, bí mo bá sì kú ó dáa. Èso ní pọ̀dòdó, ikú ọmọ nípa ìtàlẹ̀. Ọmọ inú ọká ní ṣekú pọká, ọmọ inú èrè àṣekú pèrè. Ìyàwó rẹ̀ kígbe, ó sáré kígbe mọ́ ọ lẹ́nu. Ẹ tí ẹ yé kátikàtí sọ bí? Orí tèmi ò ní burú o. Ẹ ní kú ikú kíkú kan. Jésù Kristi tí èmi sì kò ní jẹ́. Ó lé agbára, òun yóò sì gbà wá. Ó lé agbára wa, òun yóò sì gbà wá. Ara Ògúngbèmí náà yá gágá. Ó ṣeun aya mi, Àbẹ̀ní apẹ. Ọkẹnu bọ orin. Rúùtù ṣàlàyà mi, Àbẹ̀ní apẹ. Béèyàn ò fi taya ṣe yóò tẹ́, yóò tẹ́. Èèyàn tí ò fi taya ṣe yóò tẹ́. Ìyàwó rẹ̀ bú sẹ́rìn kéékèèké. Ẹ ṣé o, ẹ ṣé ẹ kú ìfẹ́. Ọkọ rẹ̀ so mọ́, ó tún ń kọrin. Fọláṣadé aya ọba. Mámà yúko nígbà òjò kó má bàa fẹsẹ̀ kó nini. Ìyàwó Ògúngbèmí dì lọ́wọ́ mú, ó ń wò lójú. Bàbá Músílì, orí mi wú o. Ṣé tí mo bá bẹ̀rẹ̀ tèmi, ṣé ẹ ò lè náwó o? Àìlénáwó ti jẹ́ òjòjò oníṣòwò kó má lè nájà. Kókókó lára ọ̀tá ń lè, àbí o fẹ́ fojú ànáwó kú? Ó tún ń kọrin. Ẹni tó bá fojú èkú rọ̀wọ́ Ọ̀rúnmìlà, Ifá òpàlúwa rẹ̀ jẹ. Ìyàwó rẹ̀ fọwọ́ bò ó lẹ́nu. Èmi ló kàn, ẹ kówó síta. Baálé mi, ọkọ mi, ọmọ Olúpéjọbí, ọmọ Asọ̀tànyìn, ọmọ Agẹṣin sáwó sábà ògògò, ọmọ kúlódò àrìnbá. Ọmọ ikú kan ń bẹ lódò tó ti gbórí wá. Ará Ìgbórí wọn ò lódò, omi ikú ni wọ́n ń pọn mu. Ta làṣà, ta ń lẹ́kọ̀ọ́rọ́, ta ni dòbòdé omi ìpakùn. Dòbòdé òde mi lẹ́yìn ẹsẹ̀. Ẹ wá wá fún yẹ́yẹ́yẹ́yẹ́ bó ti ń tayaba lábẹ́ aṣọ. Ọmọ arúkúrúkú ẹ̀kọ́, ọmọ arúkú rọjà mátà. Sábà ògògò gbókù mi ò tà. Ẹ bá mi gbókù mi wálé. Ọmọ mọ́ínmọ́ kan ò ní tan, ọmọ ọ̀lẹ̀lẹ̀ kan ò lẹ́dọ̀ lágbúre. Ọmọ kí la wá fẹ́ fọ̀bẹ rẹ́ nílé Olúpọ́n bí kò ṣe mọ́ínmọ́ín. Ọmọ àsanpẹ́lẹ́ wàjà bí ẹni ti ọ̀run bọ̀ wáyé. Ọmọ adífá bí ẹni mú jẹ. Ògúngbèmí bú sẹ́rìn. Ó kù fìrì wọ yàrá, ó tún padà. Ó mú sílè 5 pọ́jọ́ lọ́rọ̀ rẹ̀. Ó lẹ̀ mọ́ ìyàwó rẹ̀ lórí. Ìyàwó rẹ̀ kúnlẹ̀ ó ní, ó ṣeun ọkọ mi, ṣùgbọ́n eléyìí kì í ṣe owó tèmi o. Dá náírà bò mí. Ó ṣe wá gbà nígbà tí kì í ṣe owó tiẹ̀. Àkọ̀sákò léegun ń kọwọ́. Ẹ wò ó, èyí tí à ń wí dùn o. Ẹ má lọ ibi iṣẹ́ lónìí o,
torí àlá yín. Ọkọ rẹ̀ fajúro, jẹ́ ń lọ sẹ́, àní kò ní séwu. Ó bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀, ògbólógbò ẹkùn ẹ̀yinjú ní fi tanná. Àyànmọ́ ẹkùn àpèsè, wọ́n délé ọlọ́fin, wọ́n ń bú garanmu garanmu. Wọ́n láwọn fẹ́ pa Múkú ṣeré ọmọ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà lẹ́nìkan ò lè pa Múkú ṣeré ọmọ tòun. Ó ní wọn kì í torí ẹyìn kan ṣepo, wọn kì í torí èkùrọ́ kan padì, wọn kì í torí ọkà bàbà kan pọn ọtí. Ó ní ogbe kì í sí lórí àkùkọ. Ó ní ọ̀ràngún méjì kò ní jẹ́ kí wọ́n lè pa ọmọ òun. Ẹ káre láé, ẹ̀yin wá jẹ́ bí Múkú ṣeré ọmọ Ọ̀rúnmìlà ni. Ṣé bí Ògúngbèmí lẹ́yìn, Ògúngbèmí ọmọ Mólúbẹ̀rin, Ògúngbèmí Ọlọ́run ò ṣe bí ire ní í ṣe. Àní ẹ jẹ́ a máa kígbe pé Jésù, ẹ sì tún ń pọ̀fọ̀. Máa gbọ́ obìnrin yìí, èwo la ṣe tá a ṣe? Kọ́tún wẹ òsì kó sì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́. A kì í kúkú nílé baba kí a má ní ti ìyá. A máa yí mọ́ra wọn náà ni pé bí ènìyàn ò bá jẹ́ ọ̀ṣàká kó jẹ́ ọ̀ṣàká lèmi wí o. Àṣà lè fi èèyàn kan bọ òòṣà méjì. Sàn án láàrin. Ẹ̀yin ẹ wo inú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 3. Ó ní ìwọ ló mọ̀, èmi lọ ibi iṣẹ́, má jẹ́ kébi ó pa mí lọ́mọ. Wọ́n jọ ọjọ́ kọ́kọ́ ẹ̀rín lu ara wọn. Ògúngbèmí jáde lọ, ìdí iṣẹ́ ni làmọ́ ni lọ́lẹ̀. Ògúngbèmí dé ibi iṣẹ́, ó kí wọn lọ́tún, ó kí wọn lósì. Òun àti àwọn òṣìṣẹ́ yòókù jọ ṣe àwàdà. Ó gbàgbé àlá àná, ó múṣẹ́ ṣe ní pẹrẹu. Bí ó bá ti tó ìwé jọ tì í, á kí ẹnu rẹ̀ bọ inú ẹ̀rọ, eléyìí á sì gé péú. Ògúngbèmí yóò kó mìíràn, yóò tó sẹ́nu ẹ̀rọ, ẹ̀rọ á tún gé féú. Ẹ̀ẹ̀kan náà ni ẹ̀rọ déédé dákẹ́ wẹ́lo. Ohun tí kò bá ṣe ni tì, a kì í pé ó tún dé sí ni. Ẹ̀rọ yìí kì í ṣe báyìí, ó ń wo ara rẹ̀ káàkiri, ó ń fọwọ́ gbá lórí, àfi bí ó ṣe bojú wo inú ẹ̀rọ lọ́hùn-ún tí ó rí i pé ìwé kan ló há lọ́fun. Ògúngbèmí pòṣé, ó rẹ́rìn-ín. Adánidúró de onígbèsè, ó kí ọwọ́ bọ ẹnu ẹ̀rọ, ó sì fa ìwé ọ̀hún pàtì kúrò ní ọ̀fun rẹ̀. Àfi wíríwí, àfi péú, ẹ̀rọ ti gé ọwọ́ ọ̀tún Ògúngbèmí sọnù. Ó gé e dànù láti èjìká. Ògúngbèmí lọ́gùn tó, ó bẹ́yìn relẹ̀, ó dákú lọ gbọ́nran gandan. Ipọ́n tẹ́ ṣù, ó ń ṣe yàlà, ó ń ṣe yòlò. Ògúngbèmí ń ta wàìwàì lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó ń sọ kìjìkìjì bí ẹja tí wọ́n mú sórí ilẹ̀. Kíá àwọn òyìnbó ti gbé lọ sí ilé ìwòsàn. Àwọn dókítà dọwọ́ bò ó, wọ́n ń fún un lábẹ́rẹ́ káàkiri ara, wọ́n ń fa omi sí i lára, wọ́n ń fa ẹ̀jẹ̀ sí i lára, wọ́n dí ojú ibi tí nǹkan ti ṣe é sí rí mú. Wọ́n sì ní kò sí ewu mọ́. Ní àárọ̀ ọjọ́ kejì ni Ògúngbèmí tó jẹ́ ènìyàn. Ìgbà náà ló tó yajú sáyé. Bó sì ṣe ń yajú, ìyàwó rẹ̀ Rúùtù àti àkọ́bí rẹ̀ Ògúnlábí lórí. Ṣadé, mo ti kàgbákò lẹ́nu iṣẹ́ ọba o. Ògúnlábí, mo ti kó tèmi o. Ọdẹ kó tiẹ̀ nínú igbó, òmùwẹ́ kó tiẹ̀ lódò. Pẹ̀kí lálágbèrè kó tiẹ̀ láyà obìnrin. Mo ti rí ohun tí mo fẹ́ lẹ́nu iṣẹ́ ọba. Ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí sọkún. Ẹ má wí bá ń mọ́. Ó bá a lára, ó mú mọ́ra. Ó bá a jèrò, ó mú mọ́ra ni. Kódà nígbà tó bá ọ̀wọ̀nràngún àga, mímú ló mú mọ́ra. Olórin kan ní ènìyàn kò lè gbáre kó má gba ibi ọjọ́ kan. Tiwa ló dé, ẹ jẹ́ kí a gbà bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ wo inú ìwé Kọ́ríńtì kejì orí 1 ẹsẹ̀ 3 sí 5. Ọkọ mi Ògúngbèmí, ẹ ó rí i pé kò sí ohun tó pọ́n nínú gbogbo ohun tí ó ṣe ni. Ògúngbèmí gbaná jẹ. Yé pè mí ní Ògúngbèmí, ẹ má wulẹ̀ pè mí ní Ògúngbèmí mọ́. Dídà ni Ògúndàmí o, Ògúndàmí. Bá a ṣe wáyé pé a ó rí bẹ́ẹ̀ kọ́ la rí. Ìyàwó rẹ̀ tún dáhùn, ìgbà ni kì í tọ́ lọ bí òréré, ìgbà ni kì í tọ́ lọ bí òréré, ayé ni kì í tọ́ lọ bí ọ̀pá ìbọn. Ìwọ ló mọ̀, Látúbọ̀sún tèmi sáti sókàn gírí. Àfi bí àlá
bí irọ́ ni òótọ́ ni irọ́ ni òótọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àfi ọ̀rọ̀ àpárá Ògúngbèmí dijú mọ́rí pinpin àfi kí ó yá jẹ́ àlá oníkókó tó dọwọ́ bojú ibẹ̀ ni ó bá onígbẹ̀gbẹ̀ tó dọwọ́ bọrùn ibẹ̀ ni ó bá èèyàn tọ́ra rẹ̀ bí ìyá ìbejì wọ́n ní èkejì ọmọ rẹ̀ ńkọ́ ó ní ó lọ ra aṣọ wá ní Ìbàdàn èèyàn tọ́ra ẹ̀ bí Oyètégbé wèrè Ìbàdàn tí wèrè yìí bá wá oúnjẹ rẹ̀ tán á wá fẹ́ gbẹrẹgẹdẹ á ní oúnjẹ mi dà fúnra rẹ̀ náà ló máa gbé oúnjẹ síwájú ara rẹ̀ á ní òun nìyí ọ̀gá ẹ má bínú olówó orí mi ọkọ mi ẹni tí inú rẹ̀ kò dùn tó ń jẹ ṣúgà jẹ̀díjẹ̀dí ló ń kọ lẹ́tà sí Ògúngbèmí lajú ó bá kúkúrú apá rẹ̀ níbẹ̀ eléyìí ti kọjá àlá o kíní kan dìde jàn nínú Ògúngbèmí inú rẹ̀ rúfu ṣé ìwọ Olódùmarè kò ní àánú tèmi lójú ni ilé ìwòsàn náà ni Ògúngbèmí wà wọ́n fún un lábẹ́rẹ́ títí tí gbogbo ìdí rẹ̀ fẹ́rẹ̀ di ajere kódà tipátipá ló fi ń jókòó ìyàwó rẹ̀ kò fi ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ nígbà kan ṣe ló ń fi orí jágbó já ìjù kiri láti wá owó oúnjẹ owó dókítà kò sunkún kò fajúro ó ń fi yí ọkọ rẹ̀ nígbà gbogbo pé kékeré ni nǹkan tó ṣẹlẹ̀ àdánwò ni kí Ọlọ́run má jẹ́ kí àwọn rí àdàntán ọkọ rẹ̀ wò títí ní ọjọ́ kan ó pè é wò ó Rúùtù ǹjẹ́ o kò ní lọ wá ọkọ mìíràn fẹ́ báyìí torí èmi ti di ọkọ adójútì ní báyìí o n kò ṣe é fi hàn láwùjọ n kò ṣe é bá rìn mo ti di àgbéwọlé bálejò ń bọ̀ ọ̀wù dádì Músílì ṣé báyìí ni mo ṣe fẹ́ yín ni bó jẹ́ pípọ̀ ni wọ́n máa pọ̀n yín èkùrọ́ lalábàákú ẹ̀wà àgbélébù tèmi nìyẹn o gbígbé ni lẹ́yìn ọjọ́ díẹ̀ Ògúngbèmí bẹ̀rẹ̀ sí í ṣe ìrànràn ó ń rí ìrìkúrì nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí làlákàlà nígbà tí yóò burú tán kò mọ ohun tí ó ṣẹlẹ̀ lójú àlá yàtọ̀ sí ohun tí ó ń ṣẹlẹ̀ lójú ayé mọ́ ìgbà mìíràn á rò pé ohun tí òun rí ṣẹlẹ̀ lójú ayé ni àlá ni yóò sì já sí nígbà mìíràn ẹ̀wẹ̀ ohun tí ó ń ṣe bí àlá á já sí ìṣẹ̀lẹ̀ ojú ayé gan ní ọjọ́ kan ló bá rí iná ń jó ògiri òtá dájúdájú àlá ni eléyìí iná ń jó ọ̀gá òun tó kọ́ òun ní ọkọ̀ wíwà ẹni tí òun ti fojú kàn kẹ́yìn láti ọdún gbọ̀nhàn àlá ni pàápàá iná ń jó kò rí jàjẹ tó bí òun ṣe ń wò yìí àbí àgbọ̀nrín èsì ni òun jẹ lọ́bẹ̀ ni àbí òun fi ojú ànáwó kú ni òun fojú èkó rọ́wọ́ Ọ̀rúnmìlà awakọ̀ ṣe lè wà sórí wà sọ́rùn báyìí kí àwọ̀ rẹ̀ jí pépé bí eléyìí aṣọ tí ó wọ̀ yìí gan àgbà ẹ̀ ni ha kọ́kọ́rọ́ mọ́tò ní iná jó máa ń fì yìí àlániṣẹ́ àbí kọ́kọ́rọ́ ilé ni pẹ̀lẹ́ o Ògúngbèmí Ọlọ́run kò ní jẹ́ kí a rí irú rẹ̀ mọ́ o bí ó bá kù Ọlọ́run á máa yọ wá o pẹ̀lẹ́ Èkó ní òkìkí kan bá mi àwọn ẹgbẹ́ àwa mọ́tò Ìbàdàn níhìn ni wọ́n ké gbàjarè wá bá ti Èkó fún ìrànlọ́wọ́ wọ́n ní àjálù ọ̀hún ṣe ń papọ̀ jù fún ìwọ nìkan èmi sì ni alága ẹgbẹ́ awakọ̀ ti Èkó mo gbọ́ báyìí òòyì bẹ̀rẹ̀ sí kọ́ mi lójú ni igba náírà ni ẹgbẹ́ ní kí n kó fún ọ ọ̀ọ́dúnrún orí rẹ̀ yìí àfikún tèmi ni gbogbo rẹ̀ wá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mo mọ̀ pé ara ni ẹ́ gan ṣùgbọ́n nígbàrà tí o bá ti dìde ìdùbúlẹ̀ àìsàn yìí ni kí o wá bá mi ní Èkó wàhálà rẹ ti dé òpin Ògún aládé ń gbọ́ káàdì mi wà nínú owó tí n ó fún ọ nísinsìnyí má fi falẹ̀ o dírẹ́bà mi ń bẹ níta mo sì ní ibì kan lọ gba owó yìí na owó rẹ gbà á owó rèé ó dìgbà Ògúngbèmí rẹ́rìn múlẹ̀ alẹ́ yìí mà tó kọ́ yọ́yọ́ o ó fi ọwọ́ òsì gba owó ó gbé sí abẹ́ ìrọ̀rí rẹ̀ kò dùn pọ́bọ́ ó tún dijú padà
ọ̀sán pọ́n Rúùtù ìyàwó rẹ̀ sáré gbé oúnjẹ ọ̀sán wọlé. Ògúngbèmí rẹ́rìn sínú. Orúkọ ní roni. Rúùtù abọ́kọ kú. Ògúngbèmí rọ̀ àlá fún ìyàwó rẹ̀. Ǹjẹ́ kí ó bojú wo abẹ́ ìrọ̀rí ló bá owó gọbọi níbẹ̀. Ẹnu yà á, àbí kì í ṣe àlá ni? Ó sì lè jẹ́ àlá kó jẹ́ pé kò tíì parí ni. A jẹ́ pé Rúùtù tí òun wò yìí ara àlá náà ni. Lẹ́yìn ìgbà díẹ̀ Ògúngbèmí mọ̀ pé kì í ṣe àlá. Ó sanwó dókítà wọ́n sì dá a sílẹ̀. Nínú owó yòókù ó san gbèsè tí ìyàwó rẹ̀ ti jẹ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Wọ́n ra oúnjẹ sílé, owó bá tán. Àwọn òyìnbó kò kúkú sọ pé àwọn rí ẹnìkan mọ́. Ẹni tí àtòrí rẹ̀ kú tí kò fojú ire wo ni. Igi tí àtòrí rẹ̀ gbòdì tí kò lè súná fún ni yá. Ògúngbèmí tún ronú lọ gbárí, ṣùgbọ́n bó ṣe wù kí oòrùn mú tó, sánmọ̀ dúdú díẹ̀ yóò wà. Bó ṣe wù kí sánmọ̀ dúdú tó, òye oòrùn díẹ̀ náà yóò wà. Bó ṣe lè wù kó kéré mọ́, òye oòrùn ní ti ọ̀gá òun yìí, iná ń jó ògiri òòṣà. Ó ní ìyà kò tún jẹ òun mọ́, àti pé gbogbo ìnira òun ti dópin. Ó kúkú lè rí bẹ́ẹ̀. Níbi tí n ó pa ó wà náà ni n ó gbà ó wà. Àti pé kì í kúkú ṣe pé ilé ayé òun ti bàjẹ́ tán ráúráú ni. Àìmọ̀nú rò láìmọ̀pẹ́ dá. Àbí ó ń tan òun ni. Ọ̀wù bí a kò bá kúkú lọ a kò lè dé. Ògúngbèmí gbéra ó di Èkó. Káàdì iná ń jó ló tọ́ sọ́nà dé ilé rẹ̀ ní oko ọba. Nígbà tí Ògúngbèmí dé ibẹ̀, ẹnu yà á. Ara kì í máa tán nílé alára o. Iná ń jó ògiri òòṣà. Ẹ̀dá ò láròpin. Ó ti ṣe mọ̀ pé ẹnìkan ò lè lówó lọ́wọ́. Ẹ̀dá ò láròpin. Lóòótọ́ àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. Àwòṣì fìlà màré o ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn. Ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland American time. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́nìyẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò ti lò níbẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bíríwíyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola àdókà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola Rédíò TV. Níbo tí mo Maryland Dayọ̀ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Ẹ ṣé o gbogbo ayé tó ń gbọ́ wa. Ẹ ṣé títẹ̀ fi gbọ́ náà ò ní di. Mo kí yín o Mr. Wálé Ọlọ́lá láti UK. Ẹ ṣé wọ́n ní ìyá wa ẹ kú ètò. Ẹ ṣé ẹ̀yin náà ẹ kú ìgbọ́. Mr. Túndé Paul ẹ ṣé o. Àti gbogbo èyí tí mi ò lè dárúkọ torí àsìkò wa. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìfarabalẹ̀. Ẹ jẹ́ ká máa gbádùn òwe wa lọ. Tẹ́ gbàgbé ojú rí ìwé tá ń kà lọ. Ẹ ṣé. Lóòótọ́ àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé.
àwòṣífìlà màrè o ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn ilé tí à ń wí yìí dára ẹ̀gàn ni alájà 3 péré ni ṣùgbọ́n owó run síbẹ̀ dígí ni gbogbo ara rẹ̀ òdòdó aláràbarà kún iwájú ilé òórùn rẹ̀ ń ta sánsán bíi ti lọ́fíńdà olówó iyebíye òkúta wọ́bọ́wọ́bọ́ kún iwájú ìta gbogbo rẹ̀ ló sì funfun pin mọ́tò ayọ́kẹ́lẹ́ 3 ló wà níwájú ilé tí wọ́n tọ́ka sí fún Ògúngbèmí ọ̀hún ọ̀kan ọ̀bọ̀kún ọlọ́yẹ́ ó dúdú mìlìjọ ó bo ilẹ̀ mọ́lẹ̀ dúdúdú ó yàtọ̀ gédégbé sí àwọn méjì tó kù gbọgbọgbọ lọ́wọ́ ń yọjú orí a kì í dọ́jà ká má má fín ọ̀bọ̀kún fúnra rẹ̀ Ògúngbèmí kò tilẹ̀ rí ọ̀kánkán nínú mọ́tò méjì Ògúngbèmí kò tilẹ̀ rí ọ̀kánkán nínú mọ́tò méjì tó kù yìí rí bó ṣe ti rìn tó láyé ọ̀kan dàbí bàálù tó fẹ́ fò èkejì rẹ̀ mọ́lẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ ni èèyàn ò sì ríran rí inú rẹ̀ ibo wá ní Nanjo ti rí owó rẹ́ǹtì irú ilé báyìí máa rí ajẹ́pọ̀ ngan ló kọ́ Ògúngbèmí mí kanlẹ̀ ǹjẹ́ ẹlẹ́ọ̀run kò ti rẹ́ òun jẹ jìnnà báyìí nítòun Ògúngbèmí bojú wo ara rẹ̀ ojú bẹ̀rẹ̀ sí tì í léèsì tó wọ̀ sọ́rùn tó jẹ́ ìtẹ́lẹ̀ àpótí rẹ̀ kò wá jọ ọ́ lójúmọ́ nísinsìnyí ibi tí Ògúngbèmí ti ń wo wìrìwìrì báyìí ni Nanjo ti yọjú láti òkè Ọlọ́run ò ṣe bí wọ́n ló ń ṣe bí àlejò nílé rẹ̀ máa wọlé bọ̀ jọ̀ọ́ ìwọ tí mo ti ń retí láti ọjọ́ yìí Ògúngbèmí rẹ́rìn sínú ilé nílé òun lóòótọ́ bàbá ẹgbẹ́ kò mọ iye ọmọ rẹ̀ dán àbí oko a máa jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà kíní yìí kíní wa ni má yàtọ̀ sí kíní yìí kíní mi bí èèyàn ń tan òun ò jẹ́ tan ara òun Ògúngbèmí rẹ́rìn akọ ẹ̀rín ìyàngì ó gòkè lọ ìta ilé Nanjo ni Ògúngbèmí rí tó ń wí inú ilé rẹ̀ ni kì í ní ìta ẹnu kọ ìròyìn ni àwọn àga dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ aláwọ̀ búlù ẹni àtẹ̀ka fídíò tẹlifíṣàn jàǹrànjàǹràn méjì sítẹ́ríò tó funfun pin fídíò rẹ̀ ń ṣẹ́jú bẹ́lẹ́ú ó ń paná ó ń tanná àwọn ẹja bíi mélòó kan ń lé ara wọn kiri inú àpótí onígíláàsì kan ara kì í tán nílé alára iná jó rẹ́rìn músẹ́ jókòó ó jàre Ògúngbèmí ọ̀rọ̀ gidi wà èmi kò sí lára àwọn tó lè máa fi ọ̀rọ̀ tàbí ahọ́n sọ kí n fẹ̀tẹ̀ sílẹ̀ kí n máa palàpalàpà láéláé kí n máa pe ajá lọ́bọ̀ fún ẹ kí n wá fi iyán di tọrọ lójú kí n pè ní sísì èmi àti ẹ ti di ọmọ ìyá tí ó bá ku èní ku ọ̀la kí n ṣe bẹ́ẹ̀ kí Ọlọ́run kúkú pè mí sọ́dọ̀ tí mo bá wá fi inú mi hàn ẹ́ tán tí o bá dà mí ó kù Ọlọ́run ọba láì nídìí kan pàtó àyà Ògúngbèmí bẹ̀rẹ̀ sí já kòrò tó ọwọ́ rẹ̀ tó ń dò bẹ̀rẹ̀ sí ro díẹ̀díẹ̀ orí ń fọ́ iná ń jó bá ọ̀rọ̀ rẹ̀ lọ tí ènìyàn ò bá mọ ibi ẹgbẹ́ rẹ̀ ti ń là yóò kàn sáré kú ni wàláhì ọgbọ́n ni oníkálukú ń dá sí ọ̀rọ̀ ara rẹ̀ ẹni tó bá sì fẹ́ joyin inú àpáta bíi tèmi yìí ó nawọ́ sí ọ̀nà ibi tí àwọn ẹ̀rọ oríṣiríṣi wà kò má ní wẹnu akẹ́yìn jẹ kò gbọ́dọ̀ tún akẹ́yìn adìẹ jẹ kò gbọ́dọ̀ tún máa ro ti ìdí ríro adìẹ mọ́ Ògúngbèmí mí kanlẹ̀ ẹ wò ó iná ń jó ọ̀rọ̀ yín kò yé mi sàn án láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni o ẹ ṣe ìjọ́sí Ọlọ́run yóò máa bù sápò yín ìranù kọ́ o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá wò ó Ògúngbèmí wàhálà rẹ ti dópin
jíjìnà tá a jìnà sí ara wa ni gbogbo wàhálà rẹ ti dópin lónìí. Ọ̀nà tí mo tọ̀ ni màá mú ọ ìwọ náà tọ̀, ọ̀nà tí mo rìn ni màá mú ẹ rìn. Lónìí náà sì ni kò ní dọ̀la. Ǹbá má dúpẹ́ o lémi náà. Wò ó Ògúngbèmí, ọ̀dọ̀ bàbá ìsàlẹ̀ mi ni wọ́n mú ọ lọ báyìí. Agbọ́ ti kú yọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà. Ṣé àwọn ń yá èèyàn lówó ni? Iná ń jó bú sẹ́rìn. Máa gbọ́ Ọlọ́run ò ṣe bí bó ṣe ń sọ̀rọ̀ bí gbèwé ṣeré. Ọ̀dọ̀ arínúróde mi ni mo mú ẹ lọ. Ó ṣólẹ̀ tútù ni wàá lọ ṣe bíi tèmi. Kí ìyáyé jẹ́ kiri báyìí. Ogún owó lèmi ṣe, ó ní ìwọ náà yóò sì ṣe. Ayé là á ṣe kí a tó sọ̀run. Àyè Ògúngbèmí lọ fẹ́ orí rẹ̀ dìde jẹ̀yìn, ojú rẹ̀ sọ̀sànyìn, gbogbo ara rẹ̀ kúrìrì, ó fẹ́rẹ̀ lè máa tọ̀ sára. Iná ń jó wò ó pòṣé, ìwọ yìí máa yọjó o. Kí ló ń ṣe ẹ́ rí? Tó o bá mọ̀ pé rìndìnrìndìn bí eléyìí tí ẹyin fọ́mọ́ nínú báyìí ló máa ṣe, jẹ́ kí èmi wá ọ̀nà tèmi gbà lọ o. Ẹ wò ó kò rí bẹ́ẹ̀, ṣé kò la ikú lọ o? Torí omi wà tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n bá ṣe é wọn kì í lò ju ọdún 4-6 lọ o. Iná ń jó wò ó menu. Kò sí ohun tó jọ, ṣùgbọ́n bó tilẹ̀ la ikú lọ ńkọ́, ṣe bí ìwà ti gbádùn fún ìgbà díẹ̀. Àbí èwo ni kéèyàn wà ní ayé kó dàbí àìwà rárá. Ojú ẹ fọ́, etí ẹ di, àgbẹ̀ ìsàlẹ̀ tún ya dé ìpàkọ́. Ó ní kí ẹlòmíì kó má ṣáàtì ìgbà. Bí ẹlẹ́mìí ò bá tí ì gbà, ó ní kí ẹlẹ́mìí ó má ṣáàtì ìgbà. Bí ẹlẹ́mìí kò bá tètè gbà, ìwọ gan-an gbọ́dọ̀ jù sí i. Ògúngbèmí ronú lọ gbárí. Lẹ́yìn ìgbà díẹ̀ ó sọ̀rọ̀. Ẹ wò ó, bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ. Èmi ò lè ṣerú ẹ o. Ẹ jọ̀ọ́, apá mi ò ká. Iná ń jó rẹ́rìn sínú. Apá ọ̀hún dà? Ó wá jágbe mọ́. A ní kò lakú lọ àbí? Pátápẹ́rà rẹ̀. Agbọ́ ti kú yọ̀ lé ní kí o mú ọmọ kékeré kan wá kí òun fi bá ọ ṣe. Èmi kọ́ o, n ò tó bẹ́ẹ̀. Ọmọ ọlọ́mọ tí èmi náà bí tèmi kò ṣe nǹkan kan. Bó ṣe tiẹ̀ náà kò ṣe nǹkan kan. Èmi kàn rò pé ọmọ ọlọ́mọ ló dùn rán níṣẹ́ dé tòrutòru ni. Kí lẹ tiẹ̀ ń bá mi sọ tí òdò yìí gan? Ẹ wò ó, iná ń jó. Ẹ fẹ́ rí pupa ojú mi o. Èmi tí n kò lè lo ọmọ ọlọ́mọ ni wọ́n wàá lo tèmi. Èmi kọ́ tó ìwọ kọ́, èmi ni. Mo lérò pé ẹni ìyà pọ́nbélé ni ìwọ ọkùnrin yìí gan. Ẹni ìyà bí ẹran ìṣàn àgbàdo. Àbí ìwọ náà dà? O kò gẹṣin lọ́sàn-án, o kò gún èèyàn lóru, oúnjẹ lọ́wọ́, o kò rí nǹkan kan. Máa lé kiri inú àwo. Ó ní kí ìlú má ṣàtìtú. Ta ní bọ́ sí ẹnu odi tí sọ iná sí ìlú ọ̀hún? Ògúngbèmí tó ronú lọ gbárí. Ó fèsì. Ẹ wò ó, kì í ṣe pé n kò fẹ́ ṣe, ṣùgbọ́n n kò lè fi ẹ̀mí ara mi dí, n ò sì lè fi ẹ̀mí ẹlẹ́mìí ṣe. N ò yà jiyàn bí oríṣi mìíràn bá wà lókù. Ọ̀hún tí a bá débẹ̀, bí a bí Agbọ́ ti kú yọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà. Tìrẹ náà lèmi kúkú ń ṣe. Kí ni mo fẹ́ rí gbà níbẹ̀? Mo mọ̀ ọjọ́kọ́jọ́ tó bá ti yá ẹ ránṣẹ́ sí mi. Máa gbọ́ ọmọ yìí, ó ti yá báyìí ohun tó bá ti yá kì í tó pẹ́ mọ́. Àlè oníyẹ̀rì. Ògúngbèmí bú sẹ́rìn. Èé ti jẹ́ ibi tó bá lé náà lábọ́mọkùnrin ìlọ́yà náà nu oníbodè àpòmù. Ọ̀pọ̀lọ́ sọ̀rọ̀. Ó ní inú òun kò dára. Ta ni yóò rí òde rẹ̀ tí kò ní mọ̀ bí inú rẹ̀ ṣe rí? Ojú lásán ti tó mọ ọbẹ̀ tí yóò dùn. Ẹ̀yìn ẹsẹ̀ láti mọ ọmọ tí yóò ṣẹ̀mí. Gbàrà tí Ògúngbèmí àti iná ń jó ti dé ìta ilé Agbọ́ ti kú yọ̀ ní Kétu ní ọkọ̀ Ògúngbèmí tó ti pòrúurù. Jáńpẹ́ là bá ilé ìkà.
gbogbo ìta ilé ọ̀hún dá késekése. Àwọn àkùkọ adìẹ bíi mélòó kan ni wọ́n kàn ń sáré kiri. Àyàfi àgùntàn kan tí ó sì sùn ní ẹ̀gbẹ́ ògiri pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì. Àfi bí ahéré, èèyàn kò gbọ́dọ̀ pé ibẹ̀ ní Èkó. Ṣe ni ilé Agbọ́tikúyọ̀ dá dúró, ó dáńfó gédégbé ni. Ta ní jẹ́ Múlétìkà, wèrèpè gbára rẹ̀ gba igi oko. Ilé ọ̀hún gan wá ń kọ́ àgàgà. Abala kan ti yẹ̀ lulẹ̀. Ẹni òrè ńlá bíi mẹ́ta ni wọ́n fi dí abala yìí. Wọ́n fi ìṣó kan lóde, wọ́n sì fi ògúnlùtù lé e mọ́lẹ̀ kí afẹ́fẹ́ má fi gbé wọn dànù. Ẹ̀rín rọra pa Ògúngbèmí nígbà tí ó rántí orin kan. Ilé wọn náà nù ni, ilé wọn náà nù ni, ilé àbẹ̀rẹ̀wọ̀ bí esé òkété, ilé wọn náà nù ni. Ṣé àwọn yìí ló sì ṣe oògùn owó fún iná ń jó? Ó wá ṣe jẹ́ ọbẹ̀ kì í mú ni kún àgbà. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní gbé. Tó ọbẹ̀ tó mú kì í gbẹ́ èpo ara rẹ̀. Àtùpà kan kì í ríran rídìí ara rẹ̀. Bíbélì ní ẹ yọ ìtì igi ojú yín kí ẹ lè ríran yọ ìpẹ́ ti ojú ẹlòmíràn. Bàbá tó ní ilé yìí ti ya ètìyàn àǹdísá torí iṣẹ́ ló mú lórí mú lọ́rùn. Ó ń jẹ ìyà sì ń jẹ, bóyá ó sì ń díbọ́n ni pé ohun tí àgbà fi ń jẹ ẹ̀kọ àbí ewé ló wà, pé àgbàlagbà kì í yó àyó, kí ló bá èyí wá? Wọ́n wọlé ilé àbẹ̀rẹ̀wò bíi esé òkété. A kì í délé ikú kí a fẹ́ orí kù, orí tútù, orí gbígbẹ. Ilé babaláwo ni ibẹ̀ lóòótọ́. Àdó, atọ, àkàbá, ìbàǹtẹ́, ìgò ògùn lójú buná tó ti dúdú họhọhọ, ṣìgìdì lóríṣiríṣi. Ère Ṣàngó kan wà níbẹ̀ tó ru igbá kan lórí. Èèyàn yóò ti fọhùn sí kí ó tó mọ̀ pé kì í ṣe ènìyàn. Èéfín sì ń rútú láti ojú àrò. Nígbà tí Agbọ́tikúyọ̀ gan yóò jáde láti inú ilé lọ́hùn-ún, jẹnẹjẹnẹ bo Ògúngbèmí. Bí ọmọdé bá dé ibi ẹ̀rù yóò bá. Ó so ń dè gidigba mẹ́ta mọ́ ìdí, èyí tí ó gbé kọ́rùn tó 6. Gbogbo ìka rẹ̀ jẹ́ kìkì òrùka bíi ti àwọn tó ń lu igbá níbi eré ṣíṣe. Agbọ́tikúyọ̀ kò ga púpọ̀, kò ju bí ẹsẹ̀ bàtà 5 lọ, ṣùgbọ́n síbẹ̀ ó tẹ̀lé kọ̀ǹgọ́ ìlú. Kò sí irun kankan lórí rẹ̀, ṣùgbọ́n ó ní irùngbọ̀n ọ̀hún sì funfun ṣéṣeṣe. Ojú rẹ̀ pọ́n kankan, ènìyàn dúdú kiri mu ni. Nígbà tí Agbọ́tikúyọ̀ yóò fọ̀hùn, ẹnu tún ya Ògúngbèmí. Ibi àfojúsí ọ̀nà kò gbabẹ̀. Ohùn rẹ̀ tínrín àfi bí ohùn obìnrin. Ẹ jókòó. Wọ́n jókòó lórí ẹní àjákù kan. Iná ń jó rọra fọhùn jẹ́jẹ́. Àbí ẹ kò mọ̀ mí ní bàbá? Tí mo bá mọ̀ ẹ̀ ńkọ́? Ṣé kí n dọ̀bálẹ̀ kí ẹni àbí kí n forí sọlẹ̀? Ẹ jẹ́ sọ ohun tí ẹ bá wá, èmi ò máa rojú gbadì ẹ̀sìn. Ògúngbèmí ronú pé ǹjẹ́ inú bàbá yìí kò ti le jù báyìí. Lóòótọ́ iná ń jó ti kìlọ̀ fún òun lójú ọ̀nà pé onínú fùfù ni, ṣùgbọ́n ǹjẹ́ eléyìí kò tó wá lé igbá kan ju ọ̀rẹ́ lọ bí? Nígbà tí iná ń jó náà ti rí i pé ìrègbè kò ṣe máa sọ mọ́, ló bá yára bẹnu lé ọ̀rọ̀. Bàbá, ọ̀dọ̀ yín ni mo wá. Ẹ dákun, ẹ gbà mí, kí ẹ má jẹ́ kí ayé ó gbàgbé mi. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti bá ojú ó ti kan imú? Olówó kan, òtòṣì 6, òtòṣì 7 nu. Ọ̀rẹ́ mi nìyí tó ń wá ìyàmú bíi gàárì yìí. Irú fàárí wo lèmi wá fẹ́ máa ṣe kiri nígbà tí ìyà bá ń jẹ òun? Ẹ̀yin ẹ wò, ibi tó ti ń ṣiṣẹ́ ìyàká káàkiri ló ti di ọlọ́wọ́ kan báyìí. Agbọ́tikúyọ̀ gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Àbí olè ni? Ọlọ́run má jẹ́, èèyàn jẹ́jẹ́ ni. Bí ẹ bomi sí lẹ́nu, ibẹ̀ náà lẹ máa bá a. Kí wá ní nǹkan tó fẹ́ gan? Òun gan ò lẹ́nu ni. Ògúngbèmí sáré kúnlẹ̀.
erin kì í fọ́ kí ọmọ rẹ̀ náà tún fọ́n ní bàbá Agbọ́tikúyọ̀ mọ́ lójú iná ń jó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Irú nǹkan tí èmi ṣe lọ́dọ̀ yín gan ni òun náà fẹ́ ṣe. Ó fẹ́ ṣẹ́ṣó ilẹ̀ tútù o ẹ ti gbà á. Nǹkan èròjà dà ibi tí bọ́ọ̀tì ibẹ̀ wà náà nu o bàbá kò fẹ́ lu ọmọ èyí ń ṣòro mo lè ṣe ti èyí ń ṣòro mo lè ṣe ti alágbàdo fún un. Ó yíjú sí Ògúngbè mi. Wá àkùkọ adìẹ kan tí ebi ti pa wá. A wá so àdó kan mọ́ adìẹ ọ̀hún lọ́rùn. A wá da àgbàdo sílẹ̀ fún un. Iye ẹyọ àgbàdo tí adìẹ bá jẹ ní iye ọdún tó kù tó lò láyé ṣùgbọ́n ó lówó ju táńdálẹ̀ lọ. Ògúngbè mi fẹ́ fọ̀ ṣùgbọ́n ohùn rẹ̀ ti há. Ó hà fún ẹjọ́ adìẹ bẹ́ẹ̀ a máa jẹ tó àgbàdo mélòó ná? Orí ni o, ó lè jẹ ọ̀kan, ó lè jẹ méjì, mẹ́ta, ó pọ̀ a kò rí irú rẹ̀ rí mẹ́rin. Ẹ dákun apá mi ò ka. Kò burú nǹkan tá a ṣe kù lọ wá ọ̀rẹ́ rẹ kan wá. A ṣe ti oríboríyè fún ẹ̀yin méjèèjì. Ọ̀kan nínú yín ni yóò lówó lọ́wọ́ o. A sì kí èèyàn méjì lẹ́yọ̀kan tó bá lówó ọ̀hún yóò máa lò. Wèrè ní ẹnìkejì yóò yà wèrè gidi hán. Ẹ dákun bàbá apá mi ò ká. Kò sí irú mi mọ́. Ẹ yọ̀ǹda mi. Iná ń jó àti bàbá Agbọ́tikúyọ̀ jọ gbé ẹ̀rín lẹ́ẹ̀kan náà. Ó ti bọ́ o. O ò lè fojú kan orò láì ṣáwo. Aṣọ kò bá Ọmọyẹ mọ́. Ọmọyẹ ti rin ìhòhò wọ ọjà. Ó ti bọ́ sórí. Ó ti ṣe léyìí nìna. Lọ́jọ́ míì ni n ò lè sọ o. Ìwọ ọ̀rẹ́ rẹ̀ kò ṣe àlàyé fún dáadáa tẹ́lẹ̀. Mo fún yín ní ọjọ́ méje kí ẹ fi lọ rò ó. Tí ó bá di ọjọ́ méje òní kí ìwọ wá fojú kàn mí kí n ṣe ọ̀kan tó bá wù ọ́ fún ọ níbẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ọ̀sán gangan là gbọ́ kó aró àjèjìràn láfọ̀n wọ̀. Akọ aláǹgbá kì í ṣẹ̀rùn méjì kó tó di tàdógún. Òní ló sì lẹ̀ ṣàṣọ̀bọra bí aṣọ. Agbọ́tikúyọ̀ ìwọ ṣe bélékè kan nínú àpò rẹ̀. Ó pọ́n lá ó sì tutọ́ rẹ̀ sílẹ̀ ó yí wọlé. Kò tán lẹ́yìn orí ọ̀fẹ́ kò sọ̀rọ̀ mọ́. Lẹ́yìn rábànà ìrègbè ló kù. Ẹ jẹ́ ká máa dánu dúró lórí eléyìí ná lọ́jọ́ òní. A ó bẹ̀rẹ̀ orí 4 lọ́jọ́ tó ń bọ̀. Ojú kan ọkà ojú kan èrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti ń bá wa gbọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Ẹ ṣé kú ìfarabalẹ̀. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn tí mi ò lè dárúkọ. Michael Àyàngbọ́lá Sisi Jacob gbogbo yín ni mo kí. Ẹ ṣé kú ìfarabalẹ̀ nítorí ètò mi tó máa gorí atẹ́gùn. Ẹ jẹ́ ká dánu dúró lénìí. Máa ní èmi Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ṣetán mo fẹ́ rí ilé bàbá tó bí mi lọ́mọ. Èmi nìyẹn rọ̀ọ̀kẹ́ ọmọ ọlọ́fà mọ́jọ èmi lọ́lá lómi ọmọ Abasujo orúkọ. Èmi náà ní jàkadì kátàkìtì lóru Ọ̀fà. Èmi ní ìjàkà tí ó ń jà lọ́fà lójú ó sojú èbè ó sojú koro nínú oko. Ìbá sojú olóko ìbá láwọn. Èmi lọ́mọ ọ̀bí òun ò jẹ́ bọ ẹni sùn jẹ. Ọmọ ògbúrò kò bẹ́ sájà. Ọmọ ògbúrò àkàtù bẹ́ sílẹ̀. Ẹ má yí kúrò níbẹ̀ ẹ jẹ́ kó wà níbẹ̀. Èmi Aníkẹ́lẹ́ mi má gbà ká tó pàdé lọ́jọ́ mẹ́jọ. Ẹ ṣé ó dàbọ̀. Ọláyídé Ọ̀rọ̀pọ̀ mọ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé Ọ̀rọ̀pọ̀ mọ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ.